ojú rẹ bẹ́ẹ̀ náà fi ń wowó ojú rẹ bẹ́ẹ̀ náà fi ń wà tí ẹlẹ́kẹ̀ ẹ fojú rẹ wò mí o ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀ngbẹ̀tàn reality show olúwa ṣe àtọ̀dọ̀ lóòótọ́ ètò yìí bẹ́ẹ̀ bá gbàgbé ibi tá a ti ń bọ̀ kò yẹ kí ẹ gbàgbé ibi tá a dé ṣe rántí wípé wọ́n ti bá ń tẹ̀bà pẹ̀lú ọbẹ̀ ìyá ẹran méjì ló sì kó sínú àwọn tó ní jẹ́ ó bomi fún mi mo sì mú èmi mọ̀ pé jẹun tó kó wá jìyà ni jẹ̀bà tó wá jìyà lọ́rọ̀ mi èmi náà farabalẹ̀ jẹ́ èmi kẹ̀ nígbà tí mo jẹ tán mo sùn ó ní kí ló ṣe ní ó mọ̀ púpọ̀ tí mo jẹ mo máa jìyà lọ́la ní àmọ́ mo jẹ́ ó ló ṣe máa jìyà lọ́la oyún màmí jẹ́ wọ́n sún mi kò gírí nígbà tílẹ̀ mọ́ ìyá ló ti kọ́kọ́ jí àwọn ló jí wa àwọn bá tilẹ̀kùn rẹ̀ wọ́n tilẹ̀kùn sitting room wọ́n ní kí bàbá jókòó báyìí ẹ jókòó báyìí torí pé tí wọ́n ní kẹ́ sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ ọkùnrin máa jáwé fáni ẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ máa ṣe wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn òkè ẹ jókòó báyìí ó yá táwà jókòó Sẹ́límù jókòó Sẹ́límù bọ́wọ̀n táwà ṣe jẹ́ sí àbúrò mi ni àbúrò ẹ̀ ni kí wọ́n ní àwọn nǹkan tí mò ń gbọ́ sọ pé ẹjọ́ ń ṣe wọléwọ̀de ìbáralájọṣepọ̀ ti báwo tó bá ti ìbáralájọṣepọ̀ ṣó yẹ kó dùn yìí dáàmì àṣírí ṣe dáàmì fàtáyé ṣe olórí burúkú ọmọ tó kẹ́ máa tó fojú sunkún ẹ̀ náà òun náà ń ṣe tó pé ìyẹn ń tẹ̀ wọ́n tó wá pè yín pé kẹ́ wá gbòkó ọmọ yín ilẹ̀ yẹn máa gbé fún adára yín ṣé kí òun náà kì í ṣe ìgbà tó wá kàn òun ní ìsìn òun náà ní kó náà mú sẹ́ẹ̀tì tòun náà bẹ́ẹ̀ nìyẹn àbí ó ṣàti mú wálé wá fún wa ọmọ àbúrò yìí ni ẹ̀jẹ̀ tí mú wálé wá fún wa ká máa fi na kó gbogbo wálé na kó so kí wá ní kí ni big deal bẹ́ẹ̀ wáyé tí tèmi fẹ́ yàtọ̀ rárá o lè fi rẹ ewé Wàsíù o lè fi rẹ ewé Fàtáì o sì lè fi rẹ ewé Lágbájá èmi yàtọ̀ nínú ọmọ èmi kò lè gbádùn àrọ ọmọ tẹ mú wálé ìyẹn kọ́ ni mo bá sọ máa tí gbajúlù ẹ̀ má mi tẹ bá náà mi kó sì lọ́tẹ̀ lọ́tẹ̀ tẹ́ máa ṣe sí mo sọ pé àbúrò mi ni ẹ̀jẹ̀ tó ń sọ nǹkan míì àbúrò ẹ̀ kọ́ àwọn ènìyàn wọn rí gbapò káàkiri hòtẹ́ẹ̀lì káàkiri máa mi àgbàlagbà ní ewúro ńlá látẹ̀ǹpa èmi pẹ̀lú táwà ló tẹ̀ ẹ̀wò mi nílò ìfẹ́ sọ pé ìdí bàbá bá ní pé Sẹ́límù jókòó mi àwọn àjọpọ̀ ní bàbá ẹnidájú mi ibi tó yẹ kí ẹ sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ obìnrin ìyàwó inú kó iláyà jẹ òun sọ nǹkan tẹ́ máa ṣe ẹ má jẹ́ kẹ́lẹ́ pé mi náà kó iláyà jẹ gbogbo ẹ tẹ̀ ń wo fídíò yìí ẹ lọ bá mi wo ọpọlọ bí bẹ́ẹ̀ kọ́ mo á kó gbogbo iláyà jẹ ẹ ṣe báyìí àṣẹ yẹn dà òun gbàgbé o àṣẹ yẹn dà o náà rí ìntàfẹ́ pẹ̀lú gbọ́ngbọ́ o ìntàfẹ́ pẹ̀lú gbàngbà ọ̀rọ̀ tó kìtì bábá lè sọ báyìí nílẹ̀ máa ń gbọ́ on the 11 ọpọlọ pàtó àmà wà lórí Ògbẹ̀ngbẹ̀tàn TV kẹ́ ẹ bá mi wò kẹ́ ẹ ṣí ẹ̀sìn tọmọdé tàgbà kí wọ́n wá wo torí pé kí ni ìntàfẹ́ gbọ́ báyìí ló gbà máa jẹ́ kí n sọ fún pa ẹ̀ẹ́dẹ̀jọ́ nítorí Ọlọ́run bá mi wọ ọpọlọ bá ti jáde o promo ẹ̀ ti wà lọ ẹ̀dẹ̀ wo promo ẹ̀ máa rí pé ṣe yẹn ta lẹ́nu ó ta lẹ́nu ẹ ṣe ẹ wò ó obìnrin ló ń kọ́ iná yàjẹ́ ẹ wá ní kí n jókòó báwo ló bọ́ ìṣòro sínú kí o ṣe kí lè láàrin àti àwọn ọ̀dà yìí wá sí ṣe bẹ́ẹ̀ náà lè bí wa ló bá dìde wọ́n fẹ́ máa lò ìyá ẹ̀ bá fẹ́ padà wọ́n bá lọ òkè ó sọ fún mi lẹ́nìí má bá yé mi jẹ́ màámi ẹ ṣàfẹ́ gbọ́ nǹkan tẹ́ẹ̀ lè dúró wò tán mi sì fẹ́ sọ fún yín tí ìrì ṣe nǹkan tí mo fẹ́ ṣe torí ẹ gbọ́ kò dí mi lọ́wọ́ kí n má ṣe ẹ tún gbọ́ kò ní kí n má ṣe ẹ gbà kò kàn mí ẹ tún gbà kò kàn mí èmi Sẹ́límù ọmọ Lágbájá mo máa fẹ́ Táwà ọmọ àbúrò yín ní ìyàwó ní ṣùlọ́kà tẹ́ bá sọ pé ẹ gbà kí n fẹ́ ní ṣùlọ́kà
máa fẹ́ pẹ̀lú owó òfin. So for the rest of your life ẹ máa rí Táwà gẹ́gẹ́ bí ìyàwó ọmọ yín, ọmọ àbúrò yín tẹ́ ẹ mú wọnú ilé táwọn ọmọ yín ń pé dó. Èmi ò wá fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. Bí yẹn ṣe pariwo Táwà báyé mi jẹ́ o. Wọ́n ti wá dárúkọ mi mọ́ àti ṣé wọ́n bẹ̀rẹ̀ sí dárúkọ ìyá mi. Lágbájá báyé mi jẹ́ o, Kúdí ti báyé mi jẹ́ o, ó ti báyé mi jẹ́ o, ẹ gbà mí o. Gbogbo yẹn wá péjọ ó ní ó ti wà dà bẹ́ẹ̀. Mami ẹ fẹ́ pariwo, ṣé ká pariwo síta? Ṣé ká pariwo síta? Táwà ni o, Táwà ti fọ́mọ mi ní nǹkan jẹ́ o. Ọ̀n Táwà o, Táwà. Ìgbà tá à ń sọ SS3 ni mo wà o, àti fẹ́ ṣe tán. Ṣèlú bá kọjú sí mi, Táwà, ó gbẹrù ẹ, à ń kó ń gba ìlénu. Ìyá bá ní, kò mú kankan wá lórí yìí, kò sì ní mú kankan lọ. Àwọn kẹ́ tó lọ mà kó pè yẹ́ ni, bá pè mọ́ mi. Hello, Akúdí máa bọ ọmọ rẹ ti báyé jẹ́ o, ọmọ rẹ ti bọ̀run jẹ́ o. Ìyá mi náà bá ń bọ̀. Ó mọ ọkọ̀ wọn lẹ́yìn. Nígbà tó dé, gàràgàràgàràgà kí ló ṣẹlẹ̀? Ìgbà tó wọn àròjọ fún wọn. Sẹ́límù ni, ó dẹ̀ fi kóun fẹ́ Táwà, ó dẹ̀ fi kóun fẹ́ àbúrò òun. Ìyá mi bá a gbé, ó gbọ́, wọn Sẹ́límù jẹ́ òfin ara yẹn. Ìmọ̀ tó so. Ó di wà létí mi bí Sẹ́límù ṣe padà nìyẹn. Ó ní àti Kúdí tí wọ́n tó fọ ọmọ ilé ẹ̀kan sí, ẹ̀jẹ̀ abóyìn. Ẹ má bẹ̀rẹ̀ ni mo ṣe o, mi parọ́ o. Bọ́kọ wọn ṣe wá ní, ẹjẹ́ tí máa bọ́, ọmọ àbúrò yẹn, ìwọ tó fẹ́ ọmọ bá dájú sí pọ̀. Ó ṣe ní àbúrò ìburúkú lẹ́yìn. Èyí tó mú lẹ́yìn báyìí, ó kàn gbà ní. Tó máa lẹ̀ mọ́ wọn báyìí, bọ̀ wọn níwájú, ló bá wọn níwájú báyìí, ìpọ́n sọ báyìí yẹn náà bẹ̀rẹ̀. Ó ti fọ́ lórí o, Sẹ́límù ti fọ́ lórí. Ìyẹn náà bá rán. Tí Sẹ́límù ti pé kí n máa bọ̀ ní àti àṣẹ kúrò lé nínú. Nígbà tá a kúrò ní hòtẹ́ẹ̀lì kan lọ fi mí sí, oní táwọn mi báyìí. Báàgì square uniform bọ̀ àmì bẹ́ẹ̀ tí wọ́n máa lọ sí square lọ pariwo. Bẹ́ẹ̀ ni pé ti ń gbomi náà ni. Wọ́n lọ school lọ pariwo. Kí ẹ̀gbọ́n ìyá mi lọ school kó lọ máa sọ àwọn ọ̀rọ̀ ńláńlá. Ìwé ọkùnrin àdúgbò ló ń bá a sọ káàkiri, ọmọ kékeré ní kòkò sọ pé àwọn ọmọ òun bá mi sùn o. Ó sọ nǹkan kan o. Ó ní o lọ school mọ́. Iṣẹ́ wo ló fẹ́ kọ́? Mo ní máa kọ́ fashion designer. Ó ní òkè. Mo kọ́ fashion designer. Bó ṣe lọ sí school, ibi iṣẹ́ fashion designer ni kò tí rent nígbà yẹn. Ó ṣàbẹ̀wò sí ibi iṣẹ́ fashion designer. Ibẹ̀ ni mo wà. Àti ṣeun. Bí life outside the world tó tún ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Torí wọn ò sinmi. Ó ṣàní tó máa ti gbalé wọn wà lọ. Hòtẹ́ẹ̀lì máa sùn. Ẹgbẹ́ tó ní hòtẹ́ẹ̀lì ó jẹ́ gẹ́gẹ́ bí pàdí ẹ̀. So bẹ́ẹ̀ ni máa sùn. Ìgbà míì gan-an àjọ máa sùn ní o. Ìgbà míì ó máa ní inú owó tí a bọ̀. Ibi tí táwọn lọ, ó lè máa wà sùn lé. Bẹ́ẹ̀ ni máa sùn. Pàdí ẹ̀ ni bó ìjọ kan nìyẹn. Bó ṣe wá pè mí náà òun ò wá sùn lé. Wọ́n á pè mí lórí pé ẹni tó ní hòtẹ́ẹ̀lì olóhùn fẹ́ rí mi. Nígbà tí máa dé bẹ̀, mo ní ṣé o pé àwọn àwọn hòtẹ́ẹ̀lì yìí. Mo ní mi mọ àwọn ẹni tó mú ẹ wá. Boyfriend díẹ̀, àwọn ọmọ bí mo ṣe jẹ́ o. Boyfriend díẹ̀ tó mú ẹ wá. Kìnní kan oní wá bí àwọn pé ẹ̀ẹ́dìbí sùn, ẹ̀ẹ́dìbí ṣe kìnní kan. Ìwọ fine girl báyìí, ilé tí lọ bí ṣe ń gbà yẹn. Bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ara sọ wọn nìyẹn. Máa mú lẹ́sùn, máa tó okùn. Ẹ stop jàre. Ló dé ìfowópamọ́ mi. Kìnní kan. Àwọn máa tọ́jú ẹ̀, àwọn máa help ẹ̀, àwọn máa ṣe gbá kan. Bó ṣe fẹ́ force òun nìyẹn. Rárá o. O ti wá kọ́ self defence bí kò sọ owó tí èmi bá fẹ́ fowó òun nígbà wá drag ẹni wá ṣe nígbà òun nígbà nígbà wọ́n ṣàlẹ́ òun bọ́ síta kó ní inú hòtẹ́ẹ̀lì ní alẹ́ ẹjọ́ yẹn wọ́n ilé òun bọ́ síta tóun wà ní ìta pé ó lè súnmọ́ ẹ̀yẹ táìmù tóun sọ yìí ó ti di after 12 ibi lòun fẹ́ lọ tóun bá dẹ̀ ní kó ń pè bí kí tó bá wà ó ní máa jẹ́ ẹ̀bẹ̀ yẹn kó máa lóun bọ̀ wá sí bá àwọn ibi wọ́n lòun fẹ́ lọ wọ́n ṣe pé mọ́mí òun yẹn ẹ̀lú máa ń rí ibi tí mo sùn wọ́n lè mú post lálẹ́ ilé kan bó ṣe ní wọ́n pè mí lórí ó ní mímú mímọ́ kúrò ló pè mí gan máa bí kò lè ó tó mọ́ mi lójú ló kú dànù kó ló kú dànù ní àmà mi má jẹun kù ló kú dànù mi ní wá o ẹni bó tó ẹ̀wẹ̀ kó lọ bá ti kó náà mi wo ó máa ṣòfò ní òní jèrè òfin olókàn balẹ̀ gbogbo ọmọ òní fẹ́lọ́kàn balẹ̀ òní ó ní àwọn bẹ̀rẹ̀ sí ń lọ ju ìpínlẹ̀ òun lórí ó náà ti ṣe
ìtàlùsọ.